أكثرت للنبي في الكلام لا بد في الزواج من خصام وصرت بعد كلما دعاني أعرضت حتى لم يعد يراني وطال هجري والنبي صابر. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Àtúnkìwá káàbọ̀ sí àkọ́tún ètò Al-Ghuraba ibi tí a ti ń sọ nípa ìtàn àwọn ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam. A ti sọ nípa ìtàn Khadija bintu Khuwaylid, ìyàwó alákọ̀ọ́kọ́ tí Rasulullah kọ́kọ́ fẹ́. Lẹ́yìn náà ni a sọ nípa ìtàn Saudatu bintu Zam'a tó jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì. Ìyàwó ẹlẹ́ẹ̀kẹta orí wọn náà ni Àwọn sì wà ní à ń sọ ìtàn wọn tẹ̀síwájú. A ti sọ apá kìíní, apá kejì, apá kẹta nípa ìtàn ìgbésí ayé ìyá wa Aisha bintu Abi Bakr as-Siddiqatu bintu Siddiq. A ti sọ apá mẹ́ta nínú àwọn ìtàn ìgbésí ayé wọn. Apá kẹrin ìtàn òun náà ni a fẹ́ tẹ̀ iwájú báyìí. Ẹ jẹ́ kí a tún tẹ̀ iwájú. Ṣùgbọ́n ṣáájú ká tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí a kọjá lọ sí òkè kí a gbọ́ nǹkan tí àwọn ilé-iṣẹ́ tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò yìí kí a gbọ́ nǹkan tí wọ́n ní fún wa. Tá bá ti padà dé a bẹ̀rẹ̀ ètò àbí Allah subhanahu wa ta'ala kó kún wa lọ́wọ́ lórí rẹ̀. Admin ẹ bá wa gbé sókè. Yasalam Health First and Natural Therapy Center. Ìlera lọ́rọ̀ ẹni lálàáfíà ló lóhun gbogbo. Èyí gan ni iléeṣẹ́ ètò ìlera. Yasalam Health First and Natural Therapy Center ń pe gbogbo oníkojúko èèyàn tó ní onírúurú ìpèníjà nípa àìsàn nínú àgọ́ ara láti kà sọ́dọ̀ wa fún ìtọ́jú ara nílànà ti súnà àti tewétegbò lẹ̀ wa. Àyẹ̀wò ara kí ló ń yọ ọ́ lẹ́nu náà? Ohun ojú Ọlọ́run fọmọ rere ni. Ara ọmọkùnrin tí ò pé kẹ́kẹ́. Ẹ̀jẹ̀ ríru, rọpárọsẹ̀ àti ọ̀pọ̀ míì. Tàbátàsá máa bọ̀ ní Yasalam Health First and Natural Therapy. Bẹ́ẹ̀ ni pedicure àti manicure wà lọ́dọ̀ wa. Hot water therapy, health therapy, German cooking therapy fún ìtọ́jú onírúurú àìsàn tó wà lágọ̀ọ́ ara. Tó fi mọ́ body massage àti ọ̀pọ̀ míì. Yóò máa jẹ̀gbádùn. Yasalam Health First and Natural Therapy. Ìlera ọmọnìyàn gángan. Àfojúsùn wa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 08106408465 tàbí 09139286051. Yasalam Health First and Natural Therapy Center. Ìbẹ̀rù àlá àfi ṣiṣẹ́ wa. Ẹ káàbọ̀ padà. Iléeṣẹ́ tí ẹ gbọ́ tán ní ìsìn òun náà ni Yasalam Health First and Natural Therapy Center. Àwọn náà ní iléeṣẹ́ tí wọ́n mọ̀ nípa ká fi egbòogi àti tígbò nábáwí àwọn oògùn èyí tí Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n rẹkọmẹ́ndì fún wa nínú hadith tó lálàáfíà láti máa fi mú àìsàn kúrò lára. Wọ́n mọ̀ nípa ká ṣe hijama èyí tí a pè ní dídégò. Àwọn mọ̀ nípa rẹ̀ gan. Gbogbo àwọn àìsàn tó lè bá máa ń ṣe ẹnìkọ̀ọ̀kan lágọ̀ọ́ ara èyí gẹ́gẹ́ bí ẹ̀fọ́rí túlù tí a mọ̀ sí migraine, ọ́sà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn èyíkéyìí àwọn àìsàn. Ẹ jẹ́ ká kàn sí iléeṣẹ́ Yasalam Health First and Natural Therapy Center kí a lọ rí wọn fún àwọn ìwòsàn yìí tí ó bá súnà mu. Nọ́mbà tí a lè pe Yasalam Health First and Natural Therapy Center sí òun náà ní 081 064 08465 081 064 08465. À ń sọ nípa ìtàn ìgbésí ayé ìyàwó Aisha radiyallahu ta'ala anha. A ti sọ nípa àwọn khasaisu wọn, àwọn ẹ̀yìn tálà ò ṣe fún wọn tó jẹ́ wípé a ṣàfẹ́kù irú àwọn orí báyìí lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin mùsùlùmí náà. Bákan náà a sọ nípa ìmọ̀ wọn. A ti sọ nípa báwo ni wọ́n ti fẹ́ Rasulullah sallallahu alaihi wa alihi wasallam. A ti ṣàlàyé eléyìí tí a ti bẹ̀rẹ̀ ìtàn nínú ìgbésí ayé ìyàwó Aisha radiyallahu ta'ala anha. Òun náà ni báwo ni ìyàwó Aisha báwo ni wọ́n ti ń ṣe ní inú ilé Rasulullah sallallahu alaihi wasallam. A ti ṣàlàyé wípé Rasulullah fẹ́ wọn nígbà tí wọ́n jẹ́ ọmọ ọdún 6. Òní Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ti ṣe khitiba, wọ́n ti bá wọn sọ̀rọ̀ nílùú Mẹ́kà nígbà tí wọ́n wà ní ọmọ ọdún 6. Onílé ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n ti pàdánù Khadija bintu Khuwaylid tó jẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́, tí Rasulullah sallallahu alaihi wasallam sì ti fẹ́ Saudatu bintu Zam'a pẹ̀lú ìkúnlọ́wọ́ arábìnrin kan nínú àwọn sahabiyat tí orúkọ wọn jẹ́ Khawlatu
bintu Hakim, Khawlatu bintu Hakim olórúkọ arábìnrin tó lọ bá Rasulullah sallallahu alaihi wasallam tó bá sọ̀rọ̀ tó bá wọn sọ̀rọ̀ nípa Saudatu bintu Zam'a. So bákan náà nínú ìtàn wọ́n sọ wípé òun náà ló bá ìyàwó Aisha radiyallahu ta'ala anha sọ̀rọ̀. Àwọn apá kan ìtàn sì sọ wípé Rasulullah lọ bá Abubakr as-Siddiq gẹ́gẹ́ bá ti ṣàlàyé ilé nínú àwọn ọ̀rọ̀ tó ti kọjá lọ, tí ó sì sọ fún Abubakr as-Siddiq radiyallahu ta'ala anha nípa fífẹ́ ìyàwó Aisha. Bó ti jẹ́ pé a mú hadisi wá wípé ìyàwó Aisha radiyallahu anha àwọn náà sọ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wípé Rasulullah sallallahu alaihi wasallam sọ fáwọn wípé Jibrilu ó gbé picture àwọn ó gbé wá sí ọ̀dọ̀ Ànábì lẹ́yìn tí wọ́n da aṣọ hariri bò lórí. So gbà tó ń wá súnmọ́ bẹ́ẹ̀ tó ń wojú obìnrin náà òun wá rí pé ìyàwó Aisha ni. Pé Jibrilu wá sọ wípé adihi imra'atuka fi dunya wa fil akhirah, pé eléyìí ni ìyàwó rẹ nílé ayé ń bí o àti nínú àlùjánnà. Tí Rasulullah sallallahu alaihi wasallam wá ń fún Jibrilu lè sí pé tó bá jẹ́ wípé lóòótọ́ bá ní Ọlọ́run bá ó jẹ́ kó wá sí ìmúṣẹ. So lẹ́yìn ọdún mẹ́ta tí Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n lò nílùú Mẹ́kà, Aisha sì ń bẹ lọ́dọ̀ Abubakr as-Siddiq. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà t'Ànábì rìnrìn àjò láti Mẹ́kà lọ sílùú Madina, àwọn àti Abubakr as-Siddiq ni wọ́n jọ rìnrìn àjò náà lọ sílùú Madina. Lẹ́yìn t'Ànábì délùú Madina tán, ó kọ lẹ́tà ránṣẹ́ nípasẹ̀ ìkan nínú àwọn ẹrú rẹ̀ méjì kan, Abu Rafi ẹrú àkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì ní Zaid bin Haritha. Ànábì fi lẹ́tà ó sọ fáwọn méjèèjì pé kí wọ́n lọ sí ìlú Mẹ́kà kán lọ bá wọn kó àwọn ọmọ àwọn wá, Zainab, Ruqayya, Kulthum àti Fatima. Bẹ́ẹ̀ náà ni Abubakr as-Siddiq fi lẹ́tà rán ìkan àwọn ẹrú méjèèjì fi lẹ́tà rán wọn pé kán lọ bóun fún Abdurrahman àbúnù Abi Bakri pé òun àti Asma'u bintu Abi Bakri àti Aisha bintu Abi Bakri àti ìyá wọn tí a mọ̀ sí Ruman kí gbogbo wọn máa tẹ̀lé àwọn ará ilé Rasulullah sallallahu alaihi wasallam bọ̀ wá sílùú Madina. Nígbà tí Rasulullah sallallahu alaihi wasallam wá padà fẹ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha, Ànábì ti lọ sí ojú ogun Badiru. Gbàtán tí wọ́n ti ojú ogun Badiru dé, ó ní Rasulullah sallallahu alaihi wasallam tó wá fi ìyàwó Aisha sínú ilé tó wọnú ọ̀dẹ̀ wọn nílùú Madina. Eléyìí jẹ́ lẹ́yìn ogun Badiru nínú oṣù Shawwal. So báyìí ni ìtàn ti lọ bí ìyàwó Aisha bí wọ́n ti wọ inú ilé Rasulullah sallallahu alaihi wasallam. Ìyàwó Aisha wá wà nínú ọ̀dẹ̀dẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam. Kí làwọn tó wá ń ṣẹlẹ̀ ńbẹ̀? Lẹ́yìn tí Rasulullah sallallahu alaihi wasallam ti fẹ́ ìyàwó Aisha sínú ilé tán, ìyàwó Aisha ti dìyàwó. Ìyàwó Aisha sì ni àwọn ni obìnrin àkọ́kọ́ t'Ànábì ó kọ́ fẹ́ tí ó sì tó fẹ́ wo obìnrin bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ mọ́ tó jẹ́ pé kò mọ ọkùnrin kankan, ìyàwó Aisha nìkan ni. Gbogbo àwọn obìnrin tí Rasulullah sallallahu alaihi wasallam ti fẹ́ síwájú ìyàwó Aisha àti lẹ́yìn ìyàwó Aisha, gbogbo wọn náà ti lọ́kọ o. Ìgbà tá a sọ tán Khadija bintu Khuwailid mo ṣàlàyé fún wa wípé wọ́n ti lọ́kọ tẹ́lẹ̀, wọ́n sì ti bímọ síwájú kó tó di wípé wọ́n fẹ́ Rasulullah. Mo sọ ìtàn Saudatu bintu Zam'a wípé ọkọ méjì ni wọ́n ti fẹ́. As-Suqra bin Amru òní wọ́n kọ́kọ́ fẹ́, wọ́n sì jọ rìnrìn àjò hijira ẹlẹ́ẹ̀kejì láti ìlú Mẹ́kà lọ sí ìlú Abyssinia. So ẹlẹ́ẹ̀kejì ó tún padà fẹ́ Hattab bin Amrin tó jẹ́ àbúrò As-Suqra. Lẹ́yìn ọ̀rẹ́yìn ló padà wá fẹ́ Rasulullah sallallahu alaihi wasallam. Ó túmọ̀ sí pé gbogbo àwọn obìnrin tí Rasulullah sallallahu alaihi wasallam fẹ́ kò sẹ́ni kankan tó jẹ́ bíkírún ọ̀dọ́ tí ò tí ì lọ lé ọkọ rí tó bá yàtọ̀ sí ìyàwó Aisha radiyallahu ta'ala anha. Tá bá tó ń sọ nípa ojú orí, ìyàwó Aisha ló kéré jù ní gbogbo àwọn ìyàwó t'Ànábì fẹ́. Ìgbà tí ìyàwó Aisha wá wọnú ilé Rasulullah, ìfẹ́ yìí máa pọ̀ gan. Ànábì nífẹ̀ẹ́ ìyàwó Aisha débi pé ìfẹ́ yìí bú àyà tí gbogbo àwọn obìnrin yòókù fi máa ń jowú. Wọ́n máa ń jowú wípé Rasulullah sallallahu alaihi wasallam wá nífẹ̀ẹ́ ìyàwó Aisha, ó nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo àwọn lọ. Ṣùgbọ́n owó wọn yìí tó ti bẹ́ẹ̀ náà wọ́n padà pín sí méjì, wọ́n pínra wọn sí méjì báwọn ìyàwó Rasulullah ti pọ̀ tó. Àwọn igun àkọ́kọ́ ó kó ìyàwó Aisha bintu Abi Bakr sínú, ó kó Hafsa bintu Umar bin al-Khattab sínú, ó kó Safiya bintu Huyay al-Akhtab sínú. Ẹlẹ́ẹ̀kẹrin nínú wọn òun náà ni Saudatu bintu Zam'a. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin gúrùpù kan làwọn. Àwọn gúrùpù ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam. Òun ibẹ̀ láti rí Salama
àti Maria al-Qibtiyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn náà tún jẹ́ gúrùpù ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jọ ń fagagbága nínú ọ̀dẹ̀dẹ̀ Rasulullah sallallahu alaihi wa sallam. Nínú àwọn owó tó jẹ́ wípé àwọn ìyàwó fún Rasulullah jẹ látara ìyàwó Aisha, nígbà tí wọ́n rí wípé Rasulullah sallallahu alaihi wa sallam wọ́n ti fi ìfẹ́ hàn sí ìyàwó Aisha ju àwọn lọ. So wọ́n wá rán ìkan nínú àwọn ọmọ Rasulullah sallallahu alaihi wa sallam tó jẹ́ ọmọ kan nínú àwọn ọmọ ìyàwó àkọ́kọ́. Sẹ́wọ̀n pé mo sọ fún wa wípé gbogbo ọmọ tí Rasulullah sallallahu alaihi wa sallam bí méje ni wọ́n. 6 níbẹ̀ ló jẹ́ ti Khadija bintu Khuwailid. Ẹyọ kan bẹ̀ ni ìntì arábìnrin kan tán pè ní Maria al-Qibtiyya tí àwọn bí ìtàn sì padà dé orí tiwọn torí pé àwọn náà jẹ́ kan nínú àwọn ìyàwó Rasulullah á padà sọ̀tàn wọn. Àwọn ni wọ́n bí Ibrahim fún Rasulullah sallallahu alaihi wa sallam. Ọmọ yìí náà sì padà fayé lẹ̀ nígbà tí ó wà níbi ọmọ ọdún méjì ni ó fayé sílẹ̀. Àwọn 6 tó wá ṣẹ́kù òun náà jẹ́ pé àwọn ọmọ tí Khadija bintu Khuwailid tí wọ́n bí fún Rasulullah. Ànábì wa nífẹ̀ẹ́ ẹnìkan nínú wọn, òun náà sì làbí kẹ́yìn fún Rasulullah nínú àwọn obìnrin. Òun náà ni Fatima bintu Rasulillah sallallahu alaihi wa sallam. Fatima yìí ó ní àwọn ìyàwó yòókù wọ́n wá pè, wọ́n wá ṣàlàyé wípé báwa bá bàbá rẹ̀ sọ̀rọ̀ kó ṣe déédé láàrin wa àti Aisha, kó fìfẹ́ hàn sáwa náà gẹ́gẹ́ bó ṣe fìfẹ́ hàn sí Aisha. Báyìí ni Fatima ó wá lọ bá bàbá rẹ̀ tó wípé ẹyin lójú ló jẹ́ fún Rasulullah sallallahu alaihi wa sallam. Ó wá sọ fún jíṣẹ́ Allah, ó fún wọn ní kọ́bárì nípa táwọn àwọn ìyàwó yòókù sọ pé kí bàbá àwọn ṣe déédé láàrin wọn. Ànábì korojú pẹ̀lú bó ṣe nífẹ̀ẹ́ Fatima tó, Ànábì korojú, Ànábì wá yíjú kúrò lọ́dọ̀ ibi tí Fatima wà. Fatima náà wà dákẹ́, ó tó wá ń tẹ̀ wájú wípé ilé bàbá mi ṣe déédé láàrin wọn, fìfẹ́ hàn sáwọn náà gẹ́gẹ́ bó ti nírúfẹ́ tó ní sí ìyàwó Aisha ní sí àwọn náà. Rasulullah sallallahu alaihi wa sallam wọ́n wá ń sọ fún Fatima jọ́nà lọ wípé alasti tuhibbina ma uhibbu, ṣé o wá nífẹ̀ẹ́ sí nǹkan tí mo bá nífẹ̀ẹ́ sí ni? Fatima wá dá Rasulullah sallallahu alaihi wa sallam lóhùn pé bala ya Rasulullah, bẹ́ẹ̀ ni èrò òjíṣẹ́ Allah, gbogbo tó bá ti nífẹ̀ẹ́ sí náà ni èmi náà nífẹ̀ẹ́ sí. Òjíṣẹ́ Allah wa sọ fún wípé Itan fa uhibbi àdìhì, tó bá wá rí bẹ́ẹ̀ ó ti dọ̀ranyàn fún ọ kó o nífẹ̀ẹ́, ó ti dọ̀ranyàn fún ọ kó o nífẹ̀ẹ́ ní tí mo nífẹ̀ẹ́ sí. Báyìí ni Rasulullah sallallahu alaihi wa sallam ti sọ fún Fatima tó jẹ́ ọmọ rẹ̀. Nígbà ó ṣe díẹ̀, Rasulullah sallallahu alaihi wa sallam wá tó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé falyattaqina Allah fi Aisha. Ànábì ni ẹ lọ páyọ̀ Ọlọ́run Ọba lára Aisha o, ẹ lọ páyọ̀ Ọlọ́run Ọba lára Aisha. Fa wallahi ma nuzila alayya al-wahya wa ana fi firashi wahidatin minhunna illa ghayraha. Mo fi Ọlọ́run Ọba búra fún yín, kò sẹ́ni kankan nínú àwọn ìyàwó yòókù tó yẹ pé wọ́n máa sọ wáyé fún mi tí sì máa bẹ lórí ibùsùn wọn tí máa bẹ nínú yàrá pẹ̀lú wọn tó bá yàtọ̀ sí ìyàwó Aisha nìkan. So ẹ páyọ̀ Ọlọ́run Ọba lára ìyàwó Aisha, ẹ má lọ sí lọ́n lára rẹ̀. So eléyìí ni bí ìfẹ́ tí Rasulullah sallallahu alaihi wa sallam tó ní sí ìyàwó Aisha, eléyìí ni bí ó ti bù àyà sí. Bákan náà ni wípé ìyàwó Aisha radiyallahu ta'ala anha, àwọn náà máa ń jowú pọ̀ wọ́n máa jowú Rasulullah sallallahu alaihi wa sallam. Wọ́n fẹ́ kó jẹ́ wípé ìfẹ́ tí wọ́n ní sí Rasulullah bú àyà débi pé bí ìgbà kó jẹ́ páwọn nìkan ni Rasulullah sallallahu alaihi wa sallam ń dojú gbogbo ìfẹ́ náà kọ. Ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ irú rẹ̀. Níjọ́ kan Rasulullah sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ìṣe wọn, wọ́n á máa dìde tó bá ti di ìdájí, wọ́n lọ sí Bakr. Bakr yẹn ó jẹ́ bí ìntàlẹ́pẹ̀ ní cemetery, àyè tí wọ́n ń sin òkú sí. Òkú àwọn mùsùlùmí náà, àwọn sàhábà èyí tí wọ́n kú lójú ogun Badr àtàwọn ogun míì, ibẹ̀ ni wọ́n máa ń sin gbogbo àwọn òkú mùsùlùmí sí. Rasulullah sallallahu alaihi wa sallam wá lọ síbẹ̀ láti lọ ṣèrántí ikú àti láti ṣe dùá fáwọn mùsùlùmí tí ń bẹ nínú àyè náà. Bí ẹ pé nínú súnà wa náà ni ká lọ sí wáyé, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lọ nílẹ̀ Yorùbá ẹ rí i pé mo fi fánrán kan síta láwọn àsìkò kan. Arákùnrin kan tó sọ ìtàn, ó láwọn wà nílùú Misro ní ìlú Egypt. Ó wà nínú ibi tí wọ́n sin Hussein sí tó jẹ́ ọmọ Rasulullah sallallahu alaihi wa sallam. Ó ní ibẹ̀ ni wọ́n sin orí rẹ̀ sí torí pé wọ́n bẹ́ orí arákùnrin tó jẹ́ ọmọ Rasulullah sallallahu alaihi wa sallam,
ìtàn padà débẹ̀ ń padà sọ ìtàn nípa kí ló ṣẹlẹ̀ gan sí Hasan àti Hussein lẹ́yìn ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam lọ tán àti kí láṣọ àsọtẹ́lẹ̀ Rasulullah nípa àṣẹlẹ̀ náà síwájú kánàbí tó fàyè lẹ̀ tí ń tọ́ka sí wípé ànábì yìí ànábì Ọlọ́run ọba ni. Ó wá lọ sáàyè ó wá ní gbogbo àdúrà téèyàn bá gbà láàyè àdúrà yẹn máa ń gbà àwọn èèyàn máa ń rìnrìn àjò láti oríṣiríṣi orílẹ̀-èdè àgbáyé wọ́n lọ sí inú mọ́sálásí gangan níbi ìdojúkọ tó jẹ́ kíbílà wọn ibẹ̀ ni wọ́n sin òkú Hussein sí. Mo sì ṣàlàyé nínú fọ́nrán náà wípé ìtàn tẹ́niyàn sọ fẹsẹ̀ múlẹ̀ torí pé òun ò sin Al-Imam Hussein òun ò sin wọ́n sí ààyè yẹn torí pé ìtàn tó fẹsẹ̀ múlẹ̀ jù òun náà ni wípé wọ́n sin wọ́n sí ìlú Iraq ni wọ́n sin wọ́n sí tó lè ní ìtàn tó fẹsẹ̀ múlẹ̀. Ìtàn tó sọ pé wọ́n sin wọ́n sí ìlú Egypt yẹn ìtàn tí ò fẹsẹ̀ múlẹ̀ rárá ni tí ò tiẹ̀ ní ìfẹsẹ̀múlẹ̀ rárá torí wípé kì í sí ààyè tí Yezidu tó jẹ́ Amiru Mumini ìgbà náà tó jẹ́ aṣáájú àwọn mùsùlùmí ìgbà náà kì í ṣe ìlú tó wà nù kò tiẹ̀ dé ìlú Egypt rárá bó ti wù kó máa ẹ jẹ́ ká gbìyànjú sí ẹgbẹ́ kan. Rasulullah wá lọ sí Bakr láti lọ sálámà sáwọn mùsùlùmí tí ń bẹ láàyè yìí gẹ́gẹ́ bá Ànábì ti kọ́ wa pé ká máa lọ sáàyè kó máa rán wa létí ikú ká sì máa ṣe dùá fáwọn mùsùlùmí tí ń bẹ láàyè náà. Ìyàwó Aisha nígbà tí wọ́n wá wo ẹ̀gbẹ́ wọn lórí ibùsùn wọ́n rí pé àwọn òwòdì sí àlá lórí ibùsùn mọ́ òwú wá bẹ̀rẹ̀ wọ́n rò pé Ànábì dìde wọ́n lọ bá àwọn ìyàwó wọn tó ṣẹ́kù nínú yàrá wọn ni bẹ́ẹ̀ sì ní bàbá àwọn lòun ó kàn wọ́n wá ń jowú pé Rasulullah sàṣálà ń lọ sọ́dọ̀ àwọn ìyàwó mi. Nígbà t'Ànábì ó máa padà bọ̀ Ìyàwó Aisha ti bọ́ sórí ibùsùn wọ́n ti pe rọ́rọ́ padà wọ́n sì wà tẹ́lẹ̀. Ànábì ti wá kẹ́fìn ìṣesí Ìyàwó Aisha gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wípé ẹni yìí tí mo ti mọ̀ ọ́ ti ń jowú. Rasulullah sallallahu alaihi wasallam ó wá sọ fún wípé Itan fàkọ̀dé gọlábàkí ṣàìtọ́nùkì ṣàìtọ́nù rẹ kọ̀rínù tí ń bẹ pẹ̀lú rẹ àlùjànnú tí ń bẹ pẹ̀lú rẹ ó ti borí ẹ̀mí ẹ̀ ó ti ń gbégbèkúgbè tí ò yẹ kó gbé sẹ́mi ẹ̀ ó ti ń gbé sí ẹ̀mí rẹ ìwọ náà sì ti gbẹ̀tàn jẹ látara nǹkan tí ó gbé sí orí ẹ̀mí. Ìyàwó Aisha radiyallahu ta'ala anha àwa sọ yé pé ayu ṣàìtọ́nù ya Rasulullah ṣàìtọ́nù ló gbàlérò eré òjíṣẹ́ Allah. Òjíṣẹ́ Allah wa sọ fún wípé likulli insani ṣàìtọ́nù pé gbogbo ọmọ èèyàn kọ̀ọ̀kan ló ní ṣàìtọ́nù ló ní alábàárò tí ó máa pálásẹ̀ aburú ó sì láwọn alábàárò tí ó máa pálásẹ̀ dáadáa. Sọ pé ọmọ èèyàn kọ̀ọ̀kan ló ní ẹni tí yóò máa bẹ pẹ̀lú ẹ̀ tí ó máa tọ́ níka lọ síbi iṣẹ́ aburú ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ ní nǹkan ní ẹni tó ń ṣe. Ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n wá bí òjíṣẹ́ Allah wípé wa anta ya Rasulullah sallallahu alaihi wasallam ìrí òjíṣẹ́ Allah ṣé wọn náà ní ṣàìtọ́nù tá à ń sọ yìí. Ànábì ní na'am lakinna Allah a'anani alayhi fa aslama. Ànábì ní wo èmi náà ní o ṣùgbọ́n Ọlọ́run bá ti ràn mí lọ́wọ́ lórí ṣàìtọ́nù náà ó ti gbà Islam tó ti báyìí fala ya'muruni illa bi khairin kò ní pa mí láṣẹ nǹkan kan àfi tó bá dáa. Ẹ̀yin náà wo ewu tí Ìyàwó Aisha jẹ látara wípé Rasulullah sallallahu alaihi wasallam jáde lọ láti lọ sí ààyè tí wọ́n ń sin òkú àwọn mùsùlùmí sí. Nínú irú ẹ̀ èyí tó já pé Rasulullah sallallahu alaihi wasallam wà máa rí oríṣiríṣi àwọn ọ̀nà tí Aisha máa fi ń gbà jowú tó fi máa ń gbà lò bá wọn lò. Nínú rẹ̀ náà ni wípé Ìyàwó Aisha nínú ìṣesí wọn tán bá ń bínú gbà míì wọ́n á máa pariwo tí wọ́n máa pariwo tí wọ́n gbé ohùn sókè lórí ohùn Rasulullah sallallahu alaihi wasallam. Ẹtìyé báyìí ní ìṣesí ń gbà mí lára Ìyàwó Aisha tó fi jẹ́ pé níjọ́ kan Rasulullah sallallahu alaihi wasallam àti Ìyàwó Aisha wọ́n jọ ní ọ̀rọ̀ papọ̀. Ìyàwó Aisha wá gbóhùn sókè wọ́n bẹ̀rẹ̀ sí ń ta ohùn sókè. Bàbá wa Bakr as-Siddiq àwọn wá ń bọ̀ láti wá ròjì sí Allah bó ti kù díẹ̀ kan wọlé wọ́n wá gbọ́ ohùn Ìyàwó Aisha radiyallahu anha tí ń pariwo nínú ilé tó ti yé báyìí. Fàdákọ́lá lè bẹ́ẹ̀ tí mo sírí àn bí Bakr sì wọnú lẹ́nu lẹ́nu tó sáré wọlé látara ipò tó rí pé Ìyàwó Aisha tí ó wà. Ìgbà tó rí wípé òjíṣẹ́ Allah ní gbóhùn sókè sí ó bá súnmọ́ láti bá wí. Báyìí ni Rasulullah sallallahu alaihi wasallam kọ dé Bakr as-Siddiq yí pé kó fi sílẹ̀ kó má bá wí. Báyìí ni Bakr as-Siddiq ti bínú jáde tí wọ́n bá ti wọn lọ. Nígbò pẹ́ lẹ́yìn ọ̀rẹ́yìn Bakr wá padà wá láti wá gbọ́ bùkátà wọn pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam sẹ́mà pé nǹkan tí ipò tán bá Ànábì ń gbà náà ti Ìyàwó Aisha kò jẹ́ kí wọ́n lè dúró má. Nígbà tí wọ́n padà dé àti Ìtan náà ti ń gbọ́ ohùn Ìyàwó Aisha ti ń bú sẹ́rìn kéékèèké àti Rasulullah táwọn méjì ti jọ ń rẹ́rìn papọ̀.
ìyàwó Aisha Rasulullah sàṣàlà wa ń sọ fún wọn wípé àṣọ mọ̀ pé mi mo kọjú bàbá rẹ lẹ́ẹ̀kan tí mi ì jẹ́ kí wọ́n nà sísọ yẹ kí nù rí ó dùn pé mo gbèjà rẹ bí ìyá Abubakar As-Siddiq ti wọlé tọ̀ wọ́n nù ó wá sọ fún wọn pé kàmá ashraktumuni fi harbikuma gẹ́gẹ́ bẹ́yìn méjì sì fi mí sínú awọ̀ tí ń bẹ láàrin yín lẹ́ẹ̀kan tẹ́ ní bá yíyanjú ìjà ashraktumuni fi silmikuma ẹ yá fi mí sínú ìgbà tẹ́ ẹjọ́ ń tún dọ̀wẹ́kẹ̀ náà ẹ má yọ mí ní sẹ́ẹ̀tì o báyìí ni Abubakar As-Siddiq ti sọ fún àwọn méjèèjì so ilé nínú ṣe sí ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó pọ̀ tá a lè sọ tá a bá ń sọ nípa ìjowú ìyàwó Aisha radiyallahu ta'ala anha ló fi jẹ́ wípé gbogbo obìnrin tí bá ń jowú kìí ṣe ìjà ní kí a fi yanjú wù sí síbẹ̀ gbogbo obìnrin ni máa ń jowú gbogbo obìnrin ni máa ń jowú ṣùgbọ́n owó ńlẹ̀ Yorùbá táwọn orogún méjì máa ń jẹ ìwé sowú àpà àti ìkà òní tí wọ́n máa ń sábà sí bí kán lọ sílé babaláwo lọ ṣe nǹkan pé kọ́mọ ìyálé ó máa lọ sókè kọ́mọ ìyàwó máa lọ sókè eléyìí èsowú bí ó ṣe ìpà àpà àti ìwà ọ̀dájú àti ìmọ̀gbọ́ ẹ̀sìn Islam yìí bó ti yẹ kí èèyàn gbọ́yé. Bákan náà ni pé Rasulullah ìyàwó Aisha radiyallahu anha níbi tí wọ́n tún máa ń jowú dé kódà wọ́n jowú dé bíi pé wọ́n tún jowú obìnrin tó jẹ́ ìyàwó ànábì tí wọn ò bá nínú ilé òun ti kú ìyàwó àkọ́kọ́ tí Rasulullah sallallahu alaihi wasallam kọ́kọ́ fẹ́ Khadija bintu Khuwailid mo sọ fún wa wípé ànábì ò fẹ́ obìnrin kankan lé Khadija bintu Khuwailid kó tó fayé lẹ̀ lẹ́yìn ìgbà tó kú tán ni ànábì tó fẹ́ Saudatu bintu Zam'a Khadija kú nínú oṣù Ramadan ọjọ́ 17 nínú oṣù Ramadan ní ọdún kẹwàá lẹ́yìn hijira oníyàwó Khadija fayé lẹ̀ Saudatu bintu Zam'a ó sì wọnú ilé Rasulullah nínú oṣù Shawwal ìyẹn ni oṣù kan tó tẹ̀lé àsìkò tí Khadija fayé lẹ̀ ó ní Saudatu bintu Zam'a kú ìyàwó Aisha sì wọnú ilé lẹ́yìn ọdún kẹta ó lé díẹ̀ tí ìyàwó Khadija bintu Khuwailid ti fayé lẹ̀ ní ìyàwó Aisha tó ṣe kéde àwọn tó di ìyàwó nínú òdìdẹ Rasulullah ṣùgbọ́n nàbí èyẹ lẹ́yìn tí wọ́n máa ń sábà dá ọkọ ìyàwó Khadija bintu Khuwailid nítorí akitiyan wọn fún ẹ̀sìn Islam nígbàtí gbogbo ayé tako ànábì nígbàtí gbogbo ayé pe ànábì lòpùrọ́ nígbàtí gbogbo ayé kó dúkìá wọn tí wọ́n gbé sáfà ànábì tí wọ́n bá ànábì lò pẹ̀lú dáadáa ìyàwó Khadija bintu Khuwailid àwọn náà fi dúkìá wọn bá ànábì lò àwọn ni wọ́n nígbàgbọ́ nínú Rasulullah nígbàtí Jibril yọjú sí Rasulullah nínú gọ́ọ̀rù Hira tánàbí ni mo ti ń páyà fẹ́mi ara mi báyìí ṣe pé àlùjànnú ní yọ mí lẹ́nu ìyàwó Khadija bintu Khuwailid náà sọ fún wa wípé ara Ọlọ́run bá rí òní fi ọ́lẹ̀ kò ní jí o máa rárẹ̀ torí pé o máa ń fáwọn aláìní jẹ o sì máa ń sí dáadáa sáwọn ọmọ òrukàn ló wá fà tó yẹ pé ńgbà tó fayé lẹ̀ tànàbí máa ń rántí rẹ̀ títí tó fi di àsìkò tànàbí tó fẹ́ ìyàwó Aisha sínú ilé bó ti nífẹ̀ẹ́ ìyàwó Aisha tó bẹ́ẹ̀ ló tó ṣe máa ń rántí Khadija bintu Khuwailid níjọ́ kan Rasulullah sallallahu alaihi wasallam wá ń sọ pé inni ruziktu hubbaha wọ́n ti rọ̀ mí lọ́rọ̀ ìfẹ́ rẹ̀ ti wọkàn mí gan mo ti nífẹ̀ẹ́ rẹ̀ jù ìyàwó Aisha wá ń jowú látara nǹkan tànàbí sọ ó wá sọ wípé amma zalita tadhkuruha òyì tí ẹ̀yẹ́ lẹ́yìn tí máa ń sábà dárúkọ rẹ̀ wa qad abdalaka Allahu khayran minha Ọlọ́run ti fún obìnrin tó rẹwà nítẹwà obìnrin tó tún wá jẹ́ ọ̀dọ́ tí èsàrúgbó Ọlọ́run ti fi rọ́pò fún kí ló tó wá ń jowú sí àbúrò mo sọ fún wa nínú apá kìíní apá kejì ìtàn ìyàwó Aisha wípé hadisi kan wà tí wọ́n sọ wípé ziyada ni tó sọ wípé pé nígbà tó ìyàwó Aisha tí Rasulullah sallallahu alaihi wasallam tí ìyàwó Aisha sọ fún òjíṣẹ́ Allah wípé Ọlọ́run bá ti fi obìnrin èmi tó lóore ju Khadija rọ́pò fún ọ Rasulullah wá sọ wọn pé ma badala liya Allahu man huwa khayrun minha pé Ọlọ́run bó fẹ́ lómi tó rọ́pò tó dáa jùlọ kò fi rọ́pò fún mi Al-Imam Ibn Kathir nínú Al-Bidaya wa Nihaya wọ́n ní ziyada yìí ò lálàáfíà pé àlékún tó wà ń pé Allah ò fẹ́ lómi ìrọ́pò mi tó lóore ju Khadija lọ wọ́n ní òun ò ní àlàáfíà bí tá bá ti rí hadisi náà ní táwọn olùmọ̀sọ́nù abiyọ́nà tó láre ga jùlọ kó fún wa ní àgbọ́yé lórí rẹ̀. Bákan náà nínú àwọn owó tí ìyàwó Aisha radiyallahu ta'ala anha tí wọ́n tó máa ń jẹ ẹ̀jẹ̀ tó fi kàn sí níjọ́ kan Al-Imam Ahmad rahimahullah nínú musnad wọn nínú hadith àfàwà Anas bin Malik radiyallahu ta'ala anhu sáàmà fàwà Anas bin Malik nígbà tí Ànábì kú ìlú Mákà tó dé ìlú Madina
ẹni àkọ́kọ́ tí wọ́n fi ṣe ẹ̀bùn fánàbí náà ni Anas bin Malik. Ìyá rẹ̀ fà lé Rasulullah lọ́wọ́ ni pé ẹ̀bùn tẹ̀mí fún ọ náà ni pé jẹ́ kó máa mi máa bẹ lọ́dọ̀ ẹ kó máa gbọ́dọ̀ mi kó máa gbọ́dọ̀ rẹ. àfọwọ́ Anas bin Malik gbé lọ́dọ̀ Rasulullah látijọ́ náà tí tánàbí fi fayé lẹ̀ ó lu ọdún 10 gbáko pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam. àfọwọ́ Anas bin Malik àwọn náà wá gba hadisi wá. nínú hadisi wọ́n ní Rasulullah sallallahu alaihi wasallam wọ́n bẹ nínú apá kan nínú àwọn ìyàwó rẹ̀. àwọn olùmọ̀ ní tó pọ̀jù nínú wọn nínú yàrá ìyàwó Aisha ló wà níjọ́ náà lọ. ṣùgbọ́n rọ́wì hadisi àfọwọ́ Anas bin Malik wọn ò dákọ̀ ìyàwó tí ń ṣe ń jọ́ náà, ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àfáà tó ṣe sharh hadisi náà sọ wípé ìyàwó Aisha radiyallahu ta'ala anha. wọ́n lọ́nà bí ń bẹ pẹ̀lú ìkan nínú àwọn ìyàwó rẹ̀. Ànábì wá lálejò ó wá béèrè fún oúnjẹ. ìkan nínú àwọn ìyàwó ẹ̀ wá gbóúnjẹ wá láti wá gbé bá àlejò Ànábì nínú yàrá ìyàwó Aisha. ó wá fi oúnjẹ náà rán kan nínú àwọn ẹrú rẹ̀. bẹ́ẹ̀ tí wá ń gbóúnjẹ bọ̀ láti wá gbé fún Rasulullah nínú ilé wọn àtàlejò rẹ̀. ìyàwó Aisha ti rẹ̀ pa ń gbóúnjẹ bọ̀ bóyá wò ní táwọn fi ṣàlejò wọ́n kàn kọlu ẹrú náà ni láti fi da ẹni tí ń gbé bọ̀nù bí àwo àti oúnjẹ kò sì dà á lẹ́nu abọ́báfọ́. Rasulullah sallallahu alaihi wasallam wọ́n bá sọ fún àwọn èèyàn àwọn àlejò wípé àgọ́ ọ̀rọ̀ tí kò mú okùn ìyá yín náà jowú. ìtànàbí sọnù Ànábì bá súnmọ́ bí oúnjẹ ó bá mú igbá àkọ́kọ́ àti igbá ìkejì tó ti fọ́ ó bá papọ̀ mọ́ra wọn ó bá kó oúnjẹ sínú rẹ̀. Ànábì wá sọ fáwọn àlejò ńjọ́ náà lọ́hùn wípé kúlù ó yẹ máa jẹun fa akadu. àfọwọ́ Anas bin Malik ní báwọn àlejò ti ń jẹ nínú àfọ́kù abọ́njọ́ náà èyí náà wo ewu bẹ́ẹ̀ sọ wíwé lè nínú àwọn owó tí àwọn obìnrin àná èyí tó jẹ́ pé wọ́n jẹ pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam. ẹ jẹ́ ká dúró bì ẹ máa retí apá karùn-ún. nínú apá karùn-ún ìtàn yìí ibẹ̀ láti sọ nípa hadisatul ifki. kí ló ṣẹlẹ̀ gan? báwo ni kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi parọ́ ẹ̀sùn àṣemáṣe zina mọ́ ìyàwó Aisha radiyallahu anha? báwo lọ́lọ́run ti fọ̀ wọ́n máa kúrò níbi ìwà zina náà? àwọn wo ló wà nídìí ìpìlẹ̀ aburú yìí tí wọ́n gbérú àwọn aburú yìí? kí sì nìyí tá fi gbé kalẹ̀? ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tó bí hadisatul ifki? inshallah gbogbo ẹ̀ náà láàsọ nínú apá karùn-ún ìtàn ìyàwó Aisha tí ń bọ̀ wá. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.